أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي ليس كمثله شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. Gbogbo wa ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run, ẹ jẹ́ ká gbé Ọlọ́run ọba tóbi. Ọlọ́run ọba nìkan, òun lọ́ba ńlá, òun lọ́ba tó tóbi. Agbára rẹ̀ ní sọ ní dalágbára, ọgbọ́n rẹ̀ ní jẹ́yàn ọgbọ́n, títẹ̀lé òye rẹ̀ oníjẹ́yàn náà jẹ́ni re. Gbogbo ẹnikẹ́ni láyé tí ó bá ti fi ọgbọ́n tọlọ́run ọba sọgbọ́n kọ̀gbọ́n, ẹni tí ò fi òye Ọlọ́run ọba sòye báwọn yẹn bá rẹ́ni tẹ́ máa pé Sàmúsà ń gùdù láàárọ̀ ọpẹ́ bọ́yá ọ padà kò sí. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo wa pátápátá ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ọba ní fìyàn jọba, onífìyàn joyè, onípèyàn lọ́gàá. Gbogbo nǹkan tá à ń ṣeun ó pẹ́ bọ́yá á padà jábọ̀ fọlọ́run. Ẹni tó bá ti wá mọ̀ báyìí wàláhì yó mọ̀ pé àwọn àfáà wa tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ látòní, ibi tí wọ́n parí ọ̀rọ̀ yẹn sí, wọ́n ní inna rabbaka labil mirsad. Ọlọ́run lúgọdè wa ó yóò béèrè lọ́wọ́ wa. Ẹni tó bá ti mọ̀ pé Ọlọ́run ọba ó béèrè, ẹ rí i pé kò ní ṣìṣe. Ọlọ́run má jẹ́ ká ṣìṣe. A ṣe àṣàlátù fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, ẹni tí ń ṣàlàyé fún gbogbo wa. Ọ̀kan nínú àwọn sàábé ó wá láti ìlú bòmí. Ìgbà tó dé, ànábì wa ń ṣàlàyé ẹ̀sìn Islam fún. Ẹ kírun, ẹ gbààwẹ̀, ẹ yọ sàká, ẹ ṣe báyìí. Inú rẹ̀ dùn bó ṣe gbọ́ àwẹ̀ báyìí. Láti jọ́nà tó ti bẹ̀rẹ̀ sí gbààwẹ̀, ó kàn gbààwẹ̀ lọ ni. Àti ó di ọdún kejì tó dé, tó bá rù ẹ́ gẹ́gẹ́, ó fẹ́ dìde báyìí ní wá ń gbọ̀n lórí rẹ̀. Ànábì Muhammad ní sallallahu alayhi wa sallam, kí ló dé? Ó ní láti jọ́ tó ti sọ̀rọ̀ àwẹ̀ àwẹ̀ dápọ̀ ni mo ti ń gbààwẹ̀. Ànábì ní ààbò ẹ̀kọ́ problem mọ̀ ní láyé o, dákun torí tọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ọba ni mí o. Mo máa ń gbààwẹ̀, mo máa ń yọ sàká, mo máa ń ṣe gbogbo nǹkan. Èmi náà níyàwó tèmi, n ò díyàwó mi lọ, n ò sọ pé látòní lọ ìní báyàwó mi ṣe mọ́. Mi ò sọ pé mi ò ní gbọ́ nǹkan kan mọ́ àyàfi tọlọ́run ọba nìkan. Mò ń gbọ́ gbogbo nǹkan yòókù pátápátá. Mò ń tún lè mi ṣe, mò ń tún gbogbo àwùjọ mi ṣe lẹ́yìn ìgbà tí mò ń ṣe tọlọ́run ọba. Ànábì lẹ́ni tí ó bá ti jẹ́ spiritual affairs ẹ̀, ó tún affect other things tó yẹ kó ṣe, òní ọ̀kàyé já. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń tọ́ kọ́ wa nu. Kí Ọlọ́run, ìgè Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àsàlátù kó máa bá nàbí náà, àwọn aráalé rẹ̀ àtàwọn sàbẹ̀ rẹ̀. Mo kí àwọn èèyàn tí Ọlọ́run ọba tó pè wọ́n léèyàn, àwọn bàbá wa chairman níbí yìí, mo kí yín. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín o. Mo kí àwọn màmá wa, gbogbo yín ni mo kí. Àwọn màmá wa the first, the second, the third, àti gbogbo àwọn màmá wa yòókù pátápátá, àtàwọn àǹtí wa, gbogbo wa ni mo kí. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Mo kí àwọn professor wa, bó tẹ̀lé pé wọ́n ti lọ báyìí, àti gbogbo àwọn bàbá wa méjèèjì tí wọ́n wà ní ẹgbẹ́ mi báyìí. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín láéláé. Mo sì kí ọ̀gá mi, ọ̀rẹ́ mi láti LASU ní Ọ̀jọ́, center tí wọ́n wà, every one of us, gbogbo àtọlọ́pàá àti correctional services àti gbogbo tó bá wù kéèyàn jẹ́, we are looking for peace. A ní ọkọ̀ wọn nípa bóyá ṣe máa ní peace tọkàn ó fi balẹ̀ ibi tí wọ́n ti wà nù. Ọ̀rọ̀ yín Ọlọ́run ní jó dàrú láéláé. Mo wá kí oní nǹkan òní, àfáà wa
tí wọ́n fẹ́ ká soríire, wọ́n fẹ́ kí gbogbo wa ó mọ ohun tí Islam wa kọ́ wa náà ni tí ń jẹ́ peace. Àfáà wa náà, ọ̀rọ̀ yín Ọlọ́run ní jẹ́ kó dàrú láéláé, ọ̀rọ̀ yín ò ní bàjẹ́ láéláé. Já wa lọ́nu Al-Qur'an tí wọ́n fún mi tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí, ó náà ni insecurity, unemployment as business of the 21st century and Islamic expose. Ó ti yé gbogbo àwọn èèyàn báwọn ní jẹ́ security. Ẹ dákun, ntẹ́yìn ọba mọ̀ kéèyàn ò lè sọ ń pa rẹ̀. Ntí ń jẹ́ security òní tá a gbé pamọ́, tá a mọ̀ pé gbígbé tá a gbé pamọ́ yìí o nǹkan kan ò lè tàǹpà rẹ̀ àyàfi bọ́lọ̀ ń bá bínú. Ntí ń jẹ́ security òní nǹkan tá a fi sápò, tá a wọ́ wọ́lẹ̀tì mọ́, tá a mọ̀ pé nǹkan kan ò lè yá. Ọlọ́run ọba nìkan ló lágbára lórí gbogbo ẹ̀. Ntí ń jẹ́ security òní nǹkan tá a rò pé ntí ń bọ̀ lọ́ọ̀kan yìí báwo ni mo ṣe lè tì padà tí òfin ní bá mi. Security nu defence, tá a defend ara wa. Ara tí ń jẹ́ security oníkéèyàn máa wò pé sógun ò ní jà mí báyìí. Ogun bá dé kéèyàn wá dúró pé ogun tó dé yìí o èmi náà ja ogun náà padà. Ara security ni. Tí ń jẹ́ security ọ̀pọ̀ gan-an náà ni kéèyàn ṣọ́ra ẹ̀mí èèyàn má bọ́. Ara security ni. Ara security òun náà ni kéèyàn bẹ̀rù pé sógun ò ní kó mi báyìí, kógun ọmọ bá kóyàn. Gbogbo ń tà ṣàlàyé yìí, gbogbo ẹ̀ ní bẹ nínú Al-Qur'an al-Karim. Bó ológun ò ṣe ní kó mùsùlùmí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì ní bí wọ́n bá sọ pé ẹ má sìn Ọlọ́hun, ẹ má gbààwẹ̀, ẹ má yọ sàká, ẹ má ṣe kínní, ẹ má ṣe kínní lórí tọ́lọ́hun, lórí tànábì. Ànábì ní ẹ ṣe jihad pé kalimatullahi hiyal hulya. Ẹ má dákẹ́ o. Ẹ wá pé ńgbẹ́ tí ní a má sìn Ọlọ́hun mọ́ o, nǹkan dákẹ́ ni. Ìgbọ́n ní a má gbààwẹ̀ mọ́, màá dákẹ́. Wọ́n ní a má kírun mọ́, màá dákẹ́. Kò é ṣe ẹ̀sìn Islam ní kéèyàn dákẹ́. Kódà ẹni tó bá jẹ́ mùsùlùmí, Sayyidina Abubakar, wọ́n lọ sójú ogun nítorí pé wọ́n ní àwọn kan sọ pé àwọn ò ní yọ sàká mọ́, wọ́n jagun. Kódà tí ẹnìkan bá wà ní under ẹ̀sìn Islam, àárín àwa mùsùlùmí ní gbé, kèé wá ṣe Muslim Christian ni, tí ó bá ní problem a lè protect ẹ̀ kó má bàa ní problem, a lè torí ẹ̀ ń tàn, a lè lọ jagun. Tí ń jẹ́ ara tí Islam sọ pé ká ṣe nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Islam ó sọ fún wa gbogbo wa pátápátá, ẹ dákun wala tansa nasibaka mina dunya. A lè torí pé a fẹ́ ráyé ṣe, a fẹ́ ṣe gbogbo nǹkan káwa má jẹ mọ́, ká má fìyà jẹra wa, ká má dààmú ara wa. Ọlọ́run ọba ní káwa náà rántí nǹkan tá a wá ṣe nílé ayé. Ọlọ́run ọba gangan nínú Al-Qur'an, Ọlọ́run ọba ní tí problem bá dé, tí crisis bá wà, tí dàrúdàpọ̀ bá ń ṣẹlẹ̀ everywhere, ẹ jẹ́ àwọn kan wà nù yín. Walitakun minkum ummatan ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. Ọlọ́run ọba ní tí problem bá dé láàrin ara yín, gbogbo nation tó bá wà láyé, ntẹ́fì ní peace, kò sí ọmọ Ádámọ̀ Jésù ò lè lò, kò sí ọmọ Ádámọ̀ tí a lè sọ pé èmi mo wá dá fún gbogbo nǹkan. Ọlọ́run ní wala tuzaku anfusakum. Ẹ mọ̀ pé mi mọ̀ mọ́, kò sẹ́ni ọmọ tán. Ọlọ́run ẹ mọ̀ pé mi mọ̀ dáa jù, kò sẹ́ni ó dáa jù. Ẹ mọ̀ pé mi ni mo mọ̀ jù, nìkan kò fawqa kulli dhi ilmin alim. Lórí gbogbo ẹni tó nímọ̀ ẹnìkan tó mọ̀ jù á lọ. Ṣùgbọ́n o ẹ jẹ́ àwọn kan wà nínú yín amuruna bil ma'ruf, nǹkan tó dáa kí wọ́n sọ pé níta gbọ́dọ̀ ṣe ni. Ẹni tó bá fẹ́ ṣàìdá àwọn ó mú pé ò gbọ́dọ̀ ṣe. Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, nábì ní táwọn kan bá ń ṣe nǹkan tí ò dáa lára yín, falyughayyirhu biyadihi, àmọ́ fọwọ́ ara ẹni yìí wọ́n bá dàrú. Àyín lam yastati, tẹ́ ẹ̀ bá ti rí ṣe,
fábìlì sáànìhì èèyàn á máa sọ̀rọ̀ pé kí ló dé níta ń ṣe yóò dáa. ẹlẹ́ẹ̀kẹta ànábì ní tẹ́ ẹ̀ bá lè rí ṣe fábì kọ́líbì yìí ẹ fọkàn tó ṣe pé ọ̀dà o ọlọ́run ọ̀dà o ọlọ́run ọ̀dà o. ànábì ní wàdálíkà adé àfọlẹ̀ ìmán ó ní ìmánì tó lẹ́ni orí ọjọ́ tó ti lọ orí ọjọ́ tó ti lọ. kí ni alákọ̀ọ́kọ́ arábìyádì yìí ó náà ni a ṣe food security. gbogbo ibikíbi tí ebi bá ti ń pa wọ́n tí wọn ò róúnjẹ jẹ tí ò sí oúnjẹ táwọn èèyàn jẹ àwọn ìwà burúkú kan ni ó máa ṣẹlẹ̀ bí káwọn èèyàn máa ṣaṣẹ́wó bí káwọn èèyàn máa ṣèkà bí káwọn èèyàn máa para wọn bí oko olóko káwọn èèyàn lọ máa jíjà kí wọ́n lọ máa jí wà kí wọ́n iṣu èṣù wà kí wọ́n jẹ́gẹ̀ ẹlẹ́gẹ̀ wà gbogbo tí ń jẹ́ olè nu gbogbo ibikíbi tẹ́lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ fáliyúgà yírihu bìyàdìhì àfọwọ́ ara wa yí padà ní àyípadà wàláì ilẹ̀ ọlọ́run ọba ọtẹ pẹrẹsẹ ó sì tẹ́ tó wàláì àwọn èèyàn ojú kó mọ́ àwọn èèyàn ọgbà wọn ojú lẹ̀ mọ́ àwọn èèyàn ò sí agriculture mọ́ àwọn ń sáré lọ káàkiri ìlú èlú àwọn ń lọ tọrọ ráìsì àwọn ń wá ráìsì lọ ìlú èlú àwọn wá bá ṣe jẹ níbi tá à ń ti ń wá káwọn ìbọn oníbọn irú ìbọn táyé ló ń bì òun náà ń wọlé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé kí ló dé ẹ jẹ́ wọn kó ráìsì wọlé ẹ jẹ́ wọn kó kíní wọlé àbí èyí ṣe ń wọlé náà ni kìkejì náà ń wọlé ẹ̀rí ń gbọ́n dá dúró díẹ̀ ni ọ̀rọ̀ Boko Haram ó sì reduce díẹ̀ ìgbà tí wọ́n dá dúró díẹ̀ ọ̀rọ̀ Fúlàní ó sì reduce díẹ̀ ìgbà tí wọ́n dá dúró díẹ̀ wàláì ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí máa ń ṣèyàn ó sì reduce díẹ̀ wàláì tẹ́lómi bá gbóòórùn àwọn tọ́kì tó wọlé tó bá dúró bẹ̀ tó bá gbóòórùn tọ́kì tó wọlé wàláì ò ní jẹ tọ́kì mọ́ láéláé ẹlòmíì bá jókòó tó bá dúró tó bá gbóòórùn àwọn ìkòkúkò táwọn èèyàn wá ń kó wọlé nítorí pé kò náà lè dolóríire wàláhì súnmọ́bìlà ò ní kí olówó mi mọ́. tí wọ́n ń fún wa ní jẹkújẹjẹ ara security personal security oníká defend bọ́dà wa kí jẹkújẹ ọmọ wọlé kí ìmùkúmu ọmọ wọlé kí àwọn ìbọn táwa èlò lọ́dọ̀ wa ń bì kọ́ mọ́ wọlé àwọn culture tí ọ̀dà àwọn ìwà burúkú kọ́ mọ́ wọlé sọ́dọ̀ wa. Number 2, ẹ dákun ọlọ́run ọba fẹ́ ká tọ́jú ara wa. ọlọ́run ọba sì fẹ́ láàrin ara wa ká ṣe bí security wa bí ó ṣe dáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam external defence external security ńlá ànábì Muhammad ṣe sallallahu alayhi wa sallam bó ló ṣe ṣe. Ànábì jagun Uhud, Ànábì jagun mi, Ànábì jagun Badri, gbogbo ogun tànábì wa Muhammad jai kí wọ́n má bàa gba ìjọba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ pé ẹ fogun mú wọn ẹ má fún wọn lóúnjẹ kí àwọn ìjọ rẹ̀ ó lè bá àmọ́ róúnjẹ jẹ. ọ̀rọ̀ pé ẹ dà wọ́n láàmú ẹ má jẹ́ wọn ó ríbi dúró sí kí àwọn èèyàn rẹ̀ ó lè ní ọ̀nà kí wọ́n pé Muslim salamu aleykum kó lè dáhùn. gbogbo ẹ̀ pátápátá l'Ànábì torí rẹ̀ jagun ṣùgbọ́n ní ayé ìsìn kò sí security mọ́. a protect life a protect properties a protect ara wa kódà a kíá a fẹ́ kò sí ń tọ́kan àwọn èèyàn lórí protection. kí n ṣàròwó jẹun kí n ṣàrò ń jẹjẹ àwọn èèyàn ọba àjẹjẹkújẹ wọn ọba àjẹ poison káwọ ṣàdólówó wọn ọba máa gbé nǹkan kan jáde wá láti ìlú èbó kó ṣe pé táwọn èèyàn wa bá jẹ ebi ọ̀pá wọn máa kú kíákíá káwọ ṣàrọ̀ náà lọ wọn ọba àgbà bẹ́rẹ́ kan wá láti ibì kan kí wọ́n pa bẹ́rẹ́ wọn máa pa àwọn èèyàn káwọ ṣàrí nǹkan ṣe wọn ọba máa lo irinṣẹ́ kan kí wọ́n máa lò mọ́ lọ́dọ̀ tiẹ̀ lọ́n kó wọ́n á gbé wádọ̀ wá ń bì pé ẹ máa lò ẹ máa dànù omi ẹ máa ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹja wọ́n máa kú kí gbogbo àwọn èèyàn wa tí ẹ ń lò bẹ́ẹ̀ lómi bá ti lo engine báyìí ó operate engine lẹ́ẹ̀mejì nígbà tí ó bá lọ́dún mẹ́wàá àwọn èèyàn tí apá wọn kàn lórí operation of that engine ó ti tó 200 káwọ́ sàmọ́ láwọn mẹ̀kútúrú lọ́dọ̀ wa kò sí ń tọ́kẹ́ lómi ẹ̀ kó wọlé. ẹ dákun gbogbo àwọn eléyìí fáliyúgà yírihu bìyàdìyì ẹ jẹ́ àfọwọ́ wa yí padà ní ti ń jẹ́ security of our life.
aspect kan wà tó wà very important tí ó wá jẹ́ problem lọ́dọ̀ wa ń bí náà ni internal security. Internal security yẹn ó ní káwọn èèyàn jalè ká má jẹ́ ó jalè mọ́, kí wọ́n ṣèkà ká má jẹ́ wọ́n ṣèkà mọ́, kí wọ́n hùwà burúkú ká má jẹ́ wọ́n hùwà burúkú mọ́. Àwọn eléyìí ní internal security àti ká Al-Qur'ani fún wa pé kára wọn kan ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. Gbogbo ń ta wá ṣàlàyé fún ara wa yìí, ẹ dákun lọ́dọ̀ wa ẹni tí ò ríṣẹ́ wàláì ẹ bá wò káàkiri yóò ṣe yahoo o, ẹni tí ò róúnjẹ jẹ yóò hùwà ìkà o. Ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọnú ilé tí ń dàrú tí ń bàjẹ́, ìyá àgbà ẹ gbóúnjẹ fún, ìyá kejì kò róúnjẹ jẹ, ojoojúmọ́ ni ìyá kejì tí ò róúnjẹ jẹ ni yóò wá máa kọrin nínú ilé, yóò wá máa sọ̀rọ̀ tí ò dáa láti fi hàn pé ẹsẹ̀ lè fún Táyé kẹ́ ẹ mọ́ fún Kẹ́hìndé. Insecurity ó wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ilé, wọ́n wá máa ṣoògùn síra wọn, wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan síra wọn. Níjọ́ tọ́rọ̀ náà dáa báyìí, níjọ́ tọ́kọ bá lọ ọbẹ̀ ni tó pé olólùfẹ́ mi ṣe dáadáa ni, kí ni tí ń bí ọ́nú, ó ṣe sọ̀rọ̀ báyìí ọkàn solve problem ni, ẹ rí i pé kò ní sí problem mọ́. Ẹlẹ́ẹ̀kejì òṣì. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnìkan bẹ kàfá an yakuna káfíra, ẹni tó bá tòṣì díẹ̀ ló kù kó di kèfèrí, díẹ̀ ló kù kó dìjà, díẹ̀ ló kù kó di jàgídíjàgan, díẹ̀ ló kù kó hu àjákujàku, díẹ̀ ló kù kó gbáyà rẹ̀ létí. Ẹni tí ebi ń pa kò sí nǹkan tí ò lè ṣe. Ọlọ́run dákun má jọ̀rọ̀ wa ó dàrú. Ẹ lọ wo àwọn places tí wọ́n ti máa jà láàrin ìṣẹ́jú márùn-ún, tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí wọ́n ti máa jà. Kí ni máa fà tí wọ́n fi máa jà? Ebi ní ń pa wọ́n. Ọ̀rọ̀ wa ò ní dàrú. Ẹ̀rọ àwọn country kan nígbà ebi ń pa wọ́n, bí wọ́n ṣe fáìn tó wọ́n pupa yòó, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí tọrọ báárà. Wọ́n mọ mùsùlùmí wa náà ni o, alahaji bá mi sára. Nígbà tí wọ́n rí fáwọn èèyàn wò fáwọn lówó, wọ́n wá dì máwọn àfa báyìí, wọ́n yà máa sọ fún wọn, wọ́n yà fún wọn lówó. Ẹ rí i pé ó ti kú òní tọlọ́hun, wọ́n ti bẹ̀rẹ̀ sí hùwà burúkú nígbà tí òṣò ń jẹ mọ́. Ẹ dákun, ẹni tí ó bá ní oúnjẹ tí ó jẹ kò sí nǹkan tí ò lè yà, kódà bí ọgbọ́n Lárúbáwá. Ẹ dákun gbogbo wa pátápátá, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ àwọn nǹkan tá a ṣe tí security ó fi wà. Security tá a máa mẹ́nu lé ó ní pé ó jí nǹkan mi, ó sá mi ládàá, ó hùwà burúkú. Security kan wà ó ṣe pé ó lè tá a bá tètè kọ́ ọ̀bọ̀ ẹ̀. Security ààbọ̀ ẹ̀kọ́, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa dáadáa. Bí yàn bá ti kọ́ ọmọ dáadáa, wàláì ìwà burúkú ni ọmọ wù, ọmọ tí ò lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tí ò lè ṣe. Tá a bá ti wá kọ́ ọmọ dáadáa, a ní problem kankan. Kí wọ́n á ní solution sí insecurity in our society. Alákọ̀ọ́kọ́ a ti sọ pé unemployment ń kọ̀ sí insecurity. Jẹ́ àwáṣẹ́ fáwọn èèyàn. Àwọn àfáà wa ti sọ̀rọ̀ lórí entrepreneurship. Ẹ jẹ́ àwáṣẹ́ fáwọn èèyàn. Àwọn èèyàn oníṣẹ́ o. Ẹ dákun, Ọlọ́run ní bá ti a jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn austerity measure, kìíní kan rádaràda tá a mọ̀ tá economic theories tí ò dáa, ẹ jẹ́ ká yọ kúò. Ẹ jẹ́ àyọkúò. Wàláhì béèyàn ọba yá owó, ó sàn ju kéèyàn yáwó kí wọ́n wá sọ fún un pé wo ọkùnrin àtọkùnrin ọmọ bára wọn sùn, ọ̀dà mo ti gbọ́, ọ̀yá ọkùnrin àtọkùnrin ọmọ bára yín sùn, ẹ sábà ń wowó, la ilaha illallah, ó ti fowó nsọ oríire náà ni. Ẹ dákun, téèyàn bá tó bí kọ́ fẹ́ yáwó tí wọ́n wá sọ fún un pé wo àwọn àgbẹ̀ ìlú yín ẹ má tọ́jú wọn mọ́ o, kí wọ́n lè bá àmọ́ rírà ìsì tí wọ́n ta. Ẹ dákun, kí ló ń yá owó ń sí nígbà tó ọba tọ́jú àwọn àgbẹ̀ tiẹ̀ ebi wọn ń pa wọn tí wọn wà á rí sẹ́sẹ́. Gbogbo oko làwọn ẹlòmíì, àwọn olóṣèlú tí ń pinwó tí ń lọ yáwó yìí, tí ń wá ń pín owó yìí, gbogbo oko wa ni ẹ ti fẹ́ rà tán. Ẹ lọ àwọn oríṣiríṣi places ni 150,000 ó sì ta ọ̀pẹ bàbá rẹ̀, wọ́n sì wú. Nígbà tí wọ́n wú gbogbo ilẹ̀ tán, ọ̀pẹ 150, ọ̀pẹ títí ń wú láti 200 years ago, ilẹ̀ wú dànù. Ìwà ni ò ní sí food insecurity, yóò wà dáadáa. Gbogbo ibi tí a fi máa dáko láyé jọ́un, gbogbo ẹ̀ lẹ́ yọ dànù.
nítorí owó nígbà táwọn èèyàn ò lówó, poverty striking economy, nígbà tí ò ti sí, tí ò sówó lọ́dọ̀ àwọn èèyàn, kò sí táwọn èèyàn ò lè dà, ẹ̀rí tí wọ́n ń ṣaṣẹ́wó ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì ní ibikíbi tí ìyá kọ̀ọ̀kan tí ń bá ti ń jẹ òróró òdi ọmọ rẹ̀, inú Ọlọ́run ó sì máa bí, inú ọmọ bí Ọlọ́run, àlẹ́ àrà sí Ọlọ́run ó sì máa mì. Tí kò wá pọ̀ ẹ lọ Coca-Cola, ẹ lọ wo bí táwọn àwọn obìnrin nígbà tí wọn ò rí owó tọ́jú àwọn ọmọ wọn, tí wọ́n gbèdì wọn wá pé ó yẹ ṣe ń tàṣe bá ń mówó kí n tọ́jú àwọn mi. Ìṣẹ̀lẹ̀ bí ẹ bá pé ọ̀ṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí àwa rówó jẹun ní ìṣẹ̀lẹ̀ ń bò mí, ọlọ́mọ dá wà láàmú. Kódà graduates. Dákun the last one. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wíwá mímọ́, ó ní dandan ni o fún mùsùlùmí ọkùnrin àtobìnrin, ẹ kọ́ àwọn ìyá wa ní mímọ́, ẹ kọ́ àwọn bàbá ní mímọ́. Láyé jọ́hun àwọn ìyá wa wọ́n máa ń hun òfì, àwọn bàbá àwọn ìyá wọ́n máa ń hun gbàjá, àwọn bàbá wọ́n máa ń hun òfì, wọ́n máa ṣe inú ilé. Ẹ dákun ẹ jẹ́ akọ́ bá a ṣe bíìdì, ẹ jẹ́ akọ́ bá a ṣe lẹ̀kẹ̀, ẹ jẹ́ akọ́ bó bàbá bá mọ bí wọ́n ṣe ń hun sọ, ẹ jẹ́ akọ́. Bá a bá ti mọ gbogbo eléyìí wà lẹ́yìn òní jẹjẹkújẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́, tí ò mọ bí wọ́n ṣe nǹkan ńlọ́fà tẹ́ ń fi ń jẹjẹkújẹ. Ọlọ́run dákun má jẹ́ á jẹjẹkújẹ o. The last one, ẹ dákun gbogbo wa ẹ jẹ́ á múra ṣiṣẹ́ àgbẹ̀. Téèyàn bá ti múra ṣiṣẹ́ àgbẹ̀ kò ní sí problem mọ́. Then ẹ dákun torí àwọn èèyàn wa wọ́n ti dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Education kan wà tó tá a gbọ́dọ̀ múra sí. Education kan wà tá a gbọ́dọ̀ múra sí. Wọ́n ní ẹ múra sí education gan. Ẹ wá ń kọ́ àwọn èèyàn theory lásán. Wà rí kẹrẹ nǹkan máa ń kọrin lásán. Kọ̀ wá wọn ní bóun ni ẹ bẹ̀rẹ̀ wáàsí, kọ̀ wá sọ wáàsí kankan, kò lè apply rẹ̀. Dákun ẹ jẹ́ á ṣe application. Ẹ jẹ́ á apply rẹ̀ lórí pé kì í ṣe pé kéèyàn máa ṣe àfáà nìkan, ó mú sẹ́mọ tí ó máa jẹ. Kákan máa train àwọn èèyàn lórí theoretical knowledge. Ká wá yọ aspect pé bóun ni technical knowledge ká yọ kúò, à ń parọ́ fúnra ara wa ni. Ẹ jẹ́ á kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe sọnà. Ẹ jẹ́ á kọ́ wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan yìí tó ṣe pé bí iṣẹ́ ìjọba ọba yọ, eléyìí náà yóò sì yọ. Ọlọ́run ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa o. Country wa Ọlọ́run ó jẹ́ kó secure. Ọlọ́run ó jẹ́ kó secure. Security ọba wá èyí tó ṣe pàtàkì ọwọ́ ìjọba ni. Ẹ dákun torí tọlọ́run, gbogbo ẹ̀yin ìyá wa, àwọn òbújọba, ẹ̀yin ìyá wa tẹ́ ń lọ gbọ́múlé láńtà, owó tẹ́ ẹ bá fẹ́ yá, ẹ má yá nǹkan tọ́lọ́run ó fi máa bínú. Nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe, ẹ má ṣe lọ́nà tọ́lọ́run ó fi máa bínú. Béèyàn bá yá owó èlé tínú Ọlọ́run ọba òdò sí, láàárọ̀ wọ́n yìn pẹ̀lú ògo Ọlọ́run, yóò padà káwọ́ lérí lálẹ́ ni. Ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀. Béèyàn bá ti ṣẹ̀ Ọlọ́run yóò jìyà rẹ̀ níwájú Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifu wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. Jama'a ká sọ pé Allahu akbar.